Kodoro Yorùbá tẹlifíṣàn. Olódùmarè ọba ọ̀run bàrẹ̀ ọba tàná tèní ọba títí ayé àìnípẹ̀kun ọba tó fún wa ní orí ọ̀fẹ́ kí ohun táwo bá dáwọ́lé pé kó máa ṣe é ṣe níwọ̀n bá àgbà tó jẹ́ pé èèyàn kì í tẹ̀yìn akísàlẹ̀ wúre igba arúnmọ́ lójú kan tó ń gba arúnmọ́ lójú kò sí àti júbà èyí tá à ń ṣe yìí ara àbájáde ni ara bíi tètò dé ni nítorí pé ohun tó bá yẹ kéèyàn mọ̀ ká jẹ́ kéèyàn mọ̀ ohun tó bá yẹ kéèyàn gbọ́ ká jẹ́ kéèyàn gbọ́ béèyàn bá ń sọ pé Ọlọ́run rí mi o jẹ́ èèyàn náà rí ọ. Ìlú Ẹ̀gbá Abẹ́òkúta ńlá wà níbi àṣẹ sọ̀rọ̀ yìí nítorí àwọn ọ̀rọ̀ tí ń lọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ pàápàá jùlọ láàrin àwọn oníṣẹ̀ṣe àti àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí torí pé bó ṣe ń lọ ó yẹ ká jẹ́ kí ara wa ó máa mọ̀ àwọn tí bí náà dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ fídíò ni wọ́n ń ṣe kọtíkọtí ń gbé ká pé kinní kan mùsùlùmí ayé ẹ dìde o mùsùlùmí kinní kan ẹ dìde o tọ̀ irúnmọlẹ̀ lágbẹ́kẹ̀ ti wálé torí pé bára ayé bá ń bá níjà ìrù ọ̀run là á bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí bó sọ ayé bá ń bá níjà bá a bá bẹ̀ bí ọ̀bá gbọ́ ó sọ ìtọ̀run lá bẹ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bí ayé bá ń bá níjà á kì í sẹ́gbẹ́ òde ọ̀run ni ṣùgbọ́n láì tiẹ̀ tí ì dé tòde tọ̀run láì tí ì ní tọ̀run nú ìdí tá a fi ń ṣe yìí tá a fi ń ṣègbìyànjú èyí táwọn bàbá tí wọ́n fi dákẹ́ ni pé kò sí tí ó ṣẹlẹ̀ láàrin gbogbo wa nílẹ̀ kóòtù òjire tí ò ní kan gbogbo wa ntọ́ bá ti dé bójú ó ti dé bá imú ni níbi tó òrìṣà bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ ẹni tó òrìṣà bá ń bẹ lára rẹ̀ ká sọ kó yẹra wa o òrìṣà yóò fẹ̀gbẹ́ lélẹ̀ o ẹni tó òrìṣà bá ń bẹ lára rẹ̀ níbi tó bá ti fi ẹ̀gbẹ́ lélẹ̀ ntọ́ bá dáa kì í ṣẹlẹ̀ nírú àdúgbò bẹ́ẹ̀ ìjẹ́rìí ibi tí ní àjẹ́ ti wá ṣẹlẹ̀ tí wọ́n bá wá gbọ́ pé ìrìn àjò báyìí ń ṣẹlẹ̀ o ìrìn àjò báyìí ń ṣẹlẹ̀ o ìrìn àjò báyìí ń ṣẹlẹ̀ o èèyàn ní gbọ́ kí ènìyàn ó dùn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ìṣẹ̀ṣe tó kọ́ wa tá a gbé dání tó fi yé wa pé ńlá gbọ́dọ̀ máa ṣe eléyìí náà ló fa sábàbí ló jẹ́ ká wá sílùú Ẹ̀gbá láti wá ṣe ẹpẹ̀lẹ́ ń bẹ̀rù sí àwọn bàbá wa pẹ̀lú akíkanjú iṣẹ́ tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣe bàbá mi tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi màá fẹ́ kí wọ́n dárúkọ wọn fún ilé kò dún ní wọ́n yìí ṣe àìmọ̀fólóko ṣùgbọ́n kí wọ́n tún fi ẹnu ara wọn kí wọ́n fi sọ̀rọ̀ kí wọ́n wá ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ níbi tí ní àjẹ́ níbi tó dé gbogbo ayé ń gbọ́ gbogbo ayé sì ti ń rí kó lódùmarè kó ràn wá lọ kábíyèsí. tó ẹ kú dédé àsìkò yìí o nílé lóko lájò lẹ́yìn odi orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni ọba Ifárótìmí Adífágbọ́lá Balógun mo jẹ́ ọba ìṣẹ̀ṣe fún gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀ mo dẹ̀ jẹ́ alága fún gbogbo babaláwo nílùú Ẹ̀gbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn onímàle àti àwọn abọ̀rìṣà tó ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta wa ládùúgbò Ojúgbòrò nílùú Gùn àwa olóòṣà yìí ó ti pẹ́ tọ́rọ̀ náà ti máa ń ṣẹlẹ̀ ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kíní kì í ṣe ẹ̀kejì kì í ṣe ẹ̀kẹta ṣùgbọ́n ṣáwọn bàbá wa máa ń ní sùúrù gan tí ẹ̀gbọ́n bá tí ìdèbí yù ẹ̀gbọ́n yẹn kì í máa yọ wọ́n ti ṣe bẹ́ẹ̀ fáwọn onígunnu kórí ládùúgbò yìí àdúgbò tá a dẹ̀ ń sọ yìí nínú gbogbo Abẹ́òkúta náà mọ̀ pé Ojúgbòrò ni wọ́n ń pe gbogbo àdúgbò yìí ibẹ̀ ni gbòòrò wà nínú ìlú Abẹ́òkúta yìí tí wọ́n ti máa ń bọ orò inú ilé tí àwọn ẹlẹ́sìn alákatakítì tí wọ́n ń gbé tọ́nà tí ń ṣẹ̀sìn wọn inú ilé babaláwo ni babaláwo tó lórúkọ ló níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ lẹni tó wá gbé ẹ̀sìn àjòjì tó wá gbé wá sínú ilé náà kì í ṣe pé kí wọ́n yá wọn wọlé náà wọ́n tún kọ́ wọ́n kàn fi pẹpẹ kún níwájú ní ojú ògùn bàbá yẹn ni wọ́n ṣe ibẹ̀ ni wọ́n fi ṣe ibi tí wọ́n ti ń kírun ọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ sáwọn eléégún ó ti ṣẹlẹ̀ sí àwọn onígunukó náà bẹ̀rì tí wọ́n máa ń lé wọn káàkiri tó máa yọ àdá tó máa yọ ọ̀bẹ
gbogbo ìwé tán máa ń sìn náà máa ń túlẹ̀ náà máa ní kọ́ bẹ̀rẹ̀ ti ṣèṣekúṣe fáwọn èèyàn tó bá ti jẹ́ pé oníṣẹ̀ṣe ni. eléyìí tá a wá ṣe tó wá dín tó dogun dọdẹ yìí níjọ́ tí wọ́n máa bẹ̀rẹ̀ on the 18 ni lálẹ́ ní nǹkan bí aago 6 nírọ̀lẹ́ méjì ò tí ìlú rárá làwọn olóòṣà ọlọ́mọlú wọ́n ṣe ọdún tán tó bá ti ṣe ọdún tán bẹ́ẹ̀ oníkálukú máa délé gbogbo ara wọn máa lọ kí àwọn èèyàn wọn pẹ̀lú òòṣà tó òòṣà máa lọ ṣàdúrà fún wọn. àfi bá a ṣe gbọ́ wípé àwọn olóòṣà ń kọjá lọ àwọn onímàlẹ́yìn àwọn Ṣámsídíìnì kò sẹ́bọ kò sóògùn wọ́n ní kò sí gbogbo wọn gbọ́dọ̀ gbàbẹ̀ kọjá inú ilé Ọlọ́run níbí kì í ṣe ibi tí àwọn ẹlẹ́bọ gbọ́dọ̀ máa gbà kọjá bó ṣe dìtàjà ká tó bí ká tó fọ̀ àwọn kò sẹ́bọ kò sóògùn wọ́n ti lọ fa ṣéènì ẹ̀wọ̀n tó fi ń de wèrè mọ́lẹ̀ òun náà là mọ́ òòṣà alákọ̀ọ́kọ́ ló lórí tó wà nílẹ̀ wọ́n ṣe ń lọ fàdá fagbọ́n gba fa gbogbo nǹkan paná yọnu ilé nìyẹn bíi pé wọ́n ti múra ogun yẹn lẹ̀ torí gbogbo ìgbà ni wọ́n máa ń fẹ́ jagun yẹn bẹ̀. ọmọ tó dẹ̀ ń jagun yìí tí ó jẹ́ olórí wọn nínú àfáà ń bẹ oríṣiríṣi ibi ló wà lábẹ́òkúta ló ti dáràn tó jẹ́ pé wọ́n ń lé káàkiri ń bẹ̀ ní kó tó wá jẹ́ pé lé bàbá ẹ̀ ló wá lọ mú tó lè máa fi gba àwọn ẹ̀sìn yẹn láàyè tó dẹ̀ jẹ́ nǹkan tó ń dá ìjọ̀gbọ̀n lẹ̀ ṣùgbọ́n ṣá máa fokó mi dáná ìjọ kan lèèyàn máa ń ṣòfin ẹ̀ fún èèyàn. ìlú tó lọ́ba tó níjòyè bá a ṣe gbọ́ tí mo gbọ́ pé kinní ìṣẹ̀lẹ̀ mo pe ẹni tó jẹ́ alága àṣẹ̀ṣe nílùú Ẹ̀gbá olóyè wa Ifáníákí mo ní ó yẹ tètè gbéra ó yẹ lọ síbi tí nǹkan yìí ti ṣẹlẹ̀ wọ́n débẹ̀ wọ́n bá lóòótọ́ pé bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ẹ kọjá lọ sí station abẹ́ òfin ni gbogbo wa wà ẹ lọ rìpọ́ọ̀tù wọ́n dé station ọ̀nà station ní kò sọ̀lọ́pàá kankan wọn kíkan jẹ́ kó dago 12 ọ̀sán ọjọ́ kejì kan tó wá mo ní padà lọ síbẹ̀ gbogbo àwọn èèyàn wa tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n ṣèṣe ẹ lọ palẹ̀ wọn mọ́ ẹ kó wọn lọ sí hospital wọ́n kó wọn lọ mo ní tílẹ̀ bá ti mọ́ láàárọ̀ ó ní kẹ́ ẹ tètè dìde o ẹ má dúró de aago tí wọ́n dá yẹn o aago 7 ẹ tètè dìde ẹ kọjá lọ sí police station bàbá kọjá lọ gbogbo àwọn tó dẹ̀ ká pè Ogun State mo pe commissioner for art and culture olóyè honourable Ṣẹ̀san Abíọ́dún Fágbàyí mo pè wọ́n commissioner for alternate board chairman wa fún alternate board olóyè Nurudeen Ọláléyé aláwọ̀ erin ilẹ̀ Ẹ̀gbá mo pè wọ́n mo fi ọ̀rọ̀ náà tó wọn létí àwọn ará bíi tún ti bẹ̀rẹ̀ o wọ́n ní kí n fọkàn balẹ̀ ní kí n dìde wọ́n bẹ̀rẹ̀ sí pé commissioner pé gbogbo àwọn tó yẹ kí wọ́n pè àwọn náà gbéra wọ́n dìde àti commissioner àti chairman alternate board mo bá wọn méjèèjì wájú area commander wa ni nígbà tí gbọ́ tẹnu ọ̀tún náà gbọ́ ti ẹnu òsì wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ yìí wọ́n náà mọ nǹkan táwọn máa ṣe ṣùgbọ́n jáká jẹ́ kómi àlàáfíà kó sì kọ́kọ́ tòrò náà ní pé nítorí ìpínlẹ̀ Ògùn à ń gbàlejò spọ́ọ̀tù tí wọ́n ń ṣe lọ́wọ́ gateway sport tí wọ́n ń ṣe lọ́wọ́ ká má kó ìpayà bá gbogbo àwọn tí wọ́n á gbà lálejò pé àwọn àmọ́ nǹkan táwọn máa ṣe sí nígbà òdìjọ́ kejì commissioner police CP wa ó fi ohùn ránṣẹ́ sí area commander pé kó pe gbogbo wa jọ pátápátá kó bá wa sọ̀rọ̀ ó dẹ̀ pè wá ó bá wa sọ̀rọ̀ wípé owó ìfẹ́ kí ìjà wáyé níbi kankan rárá kí gbogbo wa káṣí kankan lọ dúró dà pé òun ti gbẹ́jọ́ ẹnu ọ̀tún òun ti gbẹ́jọ́ ẹnu òsìn ikú náà dẹ̀ ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀ pé bó bá ṣe ń lọ pé àwọn àjẹ́ ká máa gbọ́ ṣùgbọ́n ká má jẹ́ kí nǹkan kan kó túrú mọ́ àwọn aláàfáà yìí ọ̀tá Ọlọ́run ni wọ́n kì í ṣọ̀rẹ́ Ọlọ́run nítorí pé èmi ò rí ibi tí ẹni tó lè ń pe rẹ̀ láàfáà tí wọ́n ti ń purọ́ bí ẹni láyìn nígbà tẹ́ wọlé tẹ́ lọ wọnú lẹ́yìn tẹ́ kọ́ oríṣiríṣi nǹkan ọjà jáde tẹ́ fi ṣe àwọn èèyàn wa léṣe
tá a gbọ́ tá a mẹ́jọ yín síwájú àwọn tó yẹ ká mẹ́jọ yín sí tẹ̀ wá bọ́ síbi gíláàsì ilé yín lórí pọ́rọ̀ ti búrẹ́kẹ́ ẹnu gbogbo ẹ̀fọ́ gbogbo ibi tí wọ́n ti ṣàwọn èèyàn wa léṣe làwárí fídíò ẹ̀ láṣọ tí gbogbo ayé rí pé lóòótọ́ náà ṣe àwọn olóòṣà léṣe ibi ìfọ́ tó gíláàsì yín tó fọ́ òun nìkan lẹ rí ṣò tẹ́ fẹ́ fi ránṣẹ́ sí Saudi kán bá lè fún yín lówó kẹ́ wá tún mọ́sálásí yín kọ́ òun ni o gbogbo ẹ̀yin káàtó òjì ẹ̀yin bàbá nínú ẹ̀sìn àsìnlà ẹ̀sìn ìṣẹ̀ṣe ọ̀rọ̀ náà ó tutù ni kò tí ì ní ní o a wà lórí ọ̀rọ̀ náà o a wà lórí ọ̀rọ̀ náà gbogbo ilé ẹ máa fi àdúrà kẹ́ máa fi ràn wá lọ́wọ́ kì í ṣe nǹkan tá a máa já bọ́wọ́ lórí ẹ̀ pátápátá a máa gbọ́ gbogbo oníṣẹ̀ṣe máa gbọ́ síbi tó máa dùn nù wa tá a máa mọ̀ pa tí wọ́n ṣẹ́gun lágbára gbogbo arúnmalẹ̀ òun la máa ṣe àdúró lórí ẹ̀ títí tá a fi máa mọ̀ pé wọn tẹ ẹ̀tọ́ wa lójúmọ́lẹ̀ mọ́ la máa fàdé kì í ṣe nǹkan tá a máa rí tá a dákẹ́ àwọn àgbààgbà wọ́n ti ń ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀ o gbogbo àwọn ìjọba wa náà ti ń ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀ kì í àjẹ̀kán sùn àjẹ̀kán wo bí wọ́n bá ní ká dákẹ́ ká má sọ̀rọ̀ àní dákẹ́ ẹnu láti máa rán wọn létí irú eléyìí ó tún gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lágbára gbogbo arúnmalẹ̀ àjàyè ládẹ́májà gbogbo ẹni bá ní kí ṣẹ̀ṣe kó má gòkè gbogbo ẹni tó fẹ́ bà ṣẹ̀ṣe jẹ́ wọ́n máa folúwẹ̀ tún ṣẹ̀ṣe ṣe ni àdúrà wa gbà. ó yẹ kì í fi apá kan fò tí ó bá sí ṣùkò sí nǹkan tá a fẹ́ pè nìyàn ọpẹ́ gbogbo àwọn bàbá náà tí wọ́n dúró wípé kinní yìí ó ti dójú ẹ̀ lóòótọ́ àfi kákọ̀yà yìí olúwo fáwọn gbogbo Ògùn state Arẹ́gbẹ́ṣọlá Anípúpọ̀ akínyé gan-an lórí ọ̀rọ̀ yìí àṣeyìí la máa ṣe ìgbà yá ìgbà títí wa ni àsìkò yá àsìkò títí wa ni ó sì dìgbà ìrèdè kó tó kan mẹ́lòmíì títí wa yìí tán rí lọ́ máa palẹ̀ wa lórí ẹkú iṣẹ́ takuntakun olúwo ifá gbogbo Ẹ̀gbá ifá gbéni níyì àtàndá bá òkú ifá tántálá àbúrò àbọ̀yé bàbá ẹkú iṣẹ́ takuntakun ẹkú àfọmọ ènìyàn ṣe o ẹ̀yin ni olórí alága gbogbo bàbá ọlọ́mọlú ìlú Ẹ̀gbá ẹ̀yin ni bàbá ẹgbẹ́ gbogbo wọn ẹkú àfọmọ ènìyàn ṣe ẹkú kó lè da àjọṣe pẹ́pẹ́pẹ́ nǹkan ní ṣàlàáfíà wa o alága oníṣẹ̀ṣe gbogbo Ẹ̀gbá ẹkú iṣẹ́ náà àdúrà gbogbo wa ló máa gba inú wa dùn ẹ̀yin oníṣàngó ẹ̀yin ọlọ́ya onígunukó ẹ̀yin elérinlẹ̀ ẹ̀yin ọlọ́mọlú ẹ̀yin ẹlẹ́gbẹ́ alárágbó gbogbo yín pátápátá porogodo látòkè délẹ̀ gbogbo wa lájọ kú iṣẹ́ àràbà alúkọ́ bá pẹ́ àkú iṣẹ́ o àdúrà gbogbo wa ló máa gba inú wa dùn o àṣeyìí la máa ṣe o àní ṣàṣetì ìyá òòṣà ọlọ́mọlú ìlú Ẹ̀gbá ìyá nífà gbogbo wa ẹ ṣe o ọjọ́ yín á túbọ̀ dalẹ̀ o àdúrà wa gbà o eléyìí tá a dáwọ́lé àṣeyìí la máa ṣe o ìṣẹ̀ṣe ò ní parẹ́ lẹ́tẹ̀ tiwa òkè la máa lọ o ẹ̀yin gbogbo ará mi nílé lóko lájò lẹ́yìn odi Mojísọ́lá yèyé àṣà adúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ o kò ní sú ẹ kò ní rẹ̀ ẹ̀yin ará wa ní diaspora káàkiri gbogbo oníṣẹ̀ṣe nílé lájò lókè òkun ẹ jẹ́ kí a mọ̀ wípé eléyìí tí a mú yìí tá a fẹ́ ṣe yìí a máa tọ̀ràn tí gbogbo ayé á rí tọrùn á mọ̀ tínú gbogbo á dẹ̀ máa dùn nítorí pé ní àsìkò yìí bí nǹkan ìṣeṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ tí ń wò pé ó yẹ kí ilé ti jó ó yẹ kó lè ti jà ó yẹ ká ti sọ gbogbo bẹ̀dẹ́rú ọmọ ọba níwá ẹ má jẹ́ ká jagun bí ẹrú bóbìnrin bá jẹun orò tí ò bá fọ́ lójú orò mọ bó ṣe máa mú o àwọn bàbá wa wọ́n ń gbìjà ara wọn láyé àtijọ́ tí ò dẹ̀ tí ìkú ò ń bẹ̀ ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kájọ wo ibi tí ọ̀rọ̀ yìí máa dé sí ibi ire tó máa dùn máwọn oníṣẹ̀ṣe ibẹ̀ lọ̀rọ̀ yìí máa dé dúró ìṣẹ̀ṣe ò ní parẹ́ lásìkò tí ẹ jẹ́ kí gbogbo wa fọkàn balẹ̀ nílé lóko lájò lẹ́yìn odi ibi tá a fẹ́ òun lọ̀rọ̀ náà máa padà dúró sí ọmọ a kì í gbìjà ìwọ o ẹ jẹ́ kí èèyàn kó gbìjà ara ẹ̀ ọmọ ọba ni wá ká má jagun bí ẹrú agbẹnimáfọ̀hún òun ni àwọn òrìṣà wa tá a ní nílẹ̀ wa ń bí wọ́n bá máa ń gbìjà wa bọ́ọ̀nì gbìjà wa ẹ jẹ́ ká máa wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ ìlú Ẹ̀gbá ni wọ́n ti ṣe àṣemọ́ wọn náà dẹ̀ ṣe gbogbo ayé ló máa gbọ́ ọ̀run ló máa mọ̀ ẹ jẹ́ ká fọkàn wa balẹ̀
ọmọ ọba ní wàá gbọ́dọ̀ jagun ọba àgbọ́dọ̀ sọ pé ẹ lọ sún lé ẹ lọ sún mọ́tàwé kì í ṣàtọ̀hún rìn wá a kì í ṣọmọ àtòkò wa balẹ̀ jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ báyẹn máa gbúrò pé ní pẹ́kọ̀ ní jìnnà inú gbogbo wa máa dùn wọ́n ti ṣe ìtọ́run ti gbé gíńgbòrò wọ́n ti sọ pé àgèmọ́ náà wọ́n bí àgèmọ́ wọn náà lélẹ́yìí àbí àgbo wa gbà ìṣẹ̀ṣe ò ní parẹ́. kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.